Ìtàn ìgbésí ayé èmi Ọbáfẹ́mi Awólọ́wọ̀ orí kẹta. Gẹ́gẹ́ bí àwọn Kìrìsìtẹ́nì tòótọ́, bàbá mi rán mi lọ sílé ìwé nígbà tí mo wà níbi ọmọ ọdún 5. Mo rántí dáadáa pé mo kórìíra dáwọ́lé yìí gan ni. Àkọ́kọ́ ni pé kò jẹ́ kí n ráyè ṣeré mọ́ rárá. Kò ṣeé ṣe fún mi láti máa rìn gbòòrò kiri pẹ̀lú àwọn ọmọdé ẹgbẹ́ mi láti àárọ̀ ṣúlẹ̀ tí màá kàn máa fàyè sílẹ̀ fún oúnjẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, tàbí tó bá wù mí kí n tún jẹ̀gbádùn oorun ọ̀sán ní tèmi. Lọ́nà kejì, wàhálà máṣòmátọ̀ ti pọ̀jù fún wọn nílé ìwé ọ̀hún jàre. O gbọ́dọ̀ múra dáadáa bó bá ń bọ̀ nílé ìwé. Ìyẹn sì já sí pé èèyàn gbọ́dọ̀ wẹ̀ tàbí kó fọ ojú àti ẹsẹ̀ rẹ̀ kí tọ̀hún lè ṣe é rí. N kò tiẹ̀ gbádùn ti oníwẹ̀dé yìí rárá. Ṣùgbọ́n ká sáré bọ́jú, ká sanpá ṣansẹ̀ yẹn tẹ́ mi lọ́rùn. O gbọ́dọ̀ délé ìwé lásìkò ẹ̀. Aago 9 ni wọ́n sì ń ṣí. Mo rò pé ìyẹn ti yá jù. Aago 12 la máa jáde fún oúnjẹ ọ̀sán. Ìyẹn ti ẹ̀ dáa. Ṣùgbọ́n a tún gbọ́dọ̀ padà wọlé láago 1. Bí a bá ti délé ìwé, a ó tò sí orí ìlà níta gbangba kó tó di pé a yan bí ológun wọlé pẹ̀lú orin iléèwé wa. Lẹ́yìn ìyẹn, àdúrà ló kàn. Eléyìí náà ìbá tilẹ̀ dáa, ṣùgbọ́n òfin tipátipá tí wọ́n fi lé èyí náà ni. O gbọ́dọ̀ dijú ẹ, bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ bá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ títí wọ́n fi máa ṣàdúrà tán. Ẹni bá ti ṣẹ̀ sí ọ̀kọ̀ọ̀kan nínú òfin yìí, ìyà ló ń pè fúnra ẹ̀ yẹn. Bí a bá ti gbàdúrà tán báyìí, ìdárayá ló kàn. N bá tún gbádùn eléyìí náà, ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ń gbà ṣe é kò jẹ́. Gbogbo iléèwé ló máa tò tí bí kálukú sì ṣe ga tó ni wọn yóò fi máa tẹ̀lé ara wọn. Bí tíṣà kan yóò bá wà níwájú, òun ni yóò máa pàṣẹ attention, right turn, left turn, about turn, hands up, hands down, expand, foot, fist, chest, hands down, expand, halt. Lẹ́yìn tí wọ́n bá ti pàṣẹ báyìí fúngbà díẹ̀, gbogbo ẹ̀ parí nìyẹn. Lọ́nà kẹta, mo kórìíra nínanilẹ́gba àti àwọn ìyà míì tí wọ́n máa ń fi jẹ èèyàn nílé ìwé yẹn. Kò sí kékeré ẹ̀ṣẹ̀ tàbí àṣìṣe kan tí kò ní ìjìyà tirẹ̀. Bóyá o léètì délé ìwé ni o, tàbí o lajú nígbà tí wọ́n ń gbàdúrà, tàbí o yí sọ́tún nígbà tó jẹ́ òsì ni wọ́n ní kó o yí sí níbi eré ìdárayá, tàbí o kò fèsì sílẹ̀ ní kíláàsì, tàbí o ń bá ọmọléèwé ẹgbẹ́ ẹ̀ kan jà. Kíákíá ni wọn yóò ti dá sẹ̀ríà fẹ́ni náà. Ìdáríjì ẹ̀ṣẹ̀ kì í déédéé wáyé. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni. Ó lè jẹ́ ìdí rẹ ni wọn yóò da ẹgba bò. Ó sì lè jẹ́ ọwọ́ rẹ tàbí ibi yòówù lára rẹ. Èyíkéyìí tó bá ti wu tíṣà ni kí wọ́n nàyàn lọ́wọ́ ṣe dáadé ẹ̀ lójú tèmi o, àti àwọn ọmọléèwé míì náà, ju kí wọ́n kó ẹgba bolú ẹ̀ nídìí lọ. Bó bá jẹ́ ìdí ni wọ́n ti fẹ́ nàyàn, tíṣà yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ariwo ni, ó yá lórí tábìlì, upon the table, tàbí kó ní ẹgbẹ́ pọ̀n, back in. Tí àkọ́kọ́ yẹn ni pé wàá sùn lórí tábìlì ní dojúbolẹ̀ níbi tí àwọn ìgìrìpá àgbàlagbà tí wọ́n pọ̀ nílé ìwé wa nígbà náà. Nítorí kò sí ọjọ́ orí téèyàn kò lè kàwé, yóò ti rìn ọ́n mọ́lẹ̀. Ẹ̀kejì ni pé wọn yóò ní kí ọmọléèwé tínrín kan tó ga fa ọpọ̀n tí wọn yóò fi máa kó ọ nígi. Yàtọ̀ sí àwọn ìjìyà tí kò mọ́ mi lára láti ilé wa wáyìí, ó tún kù ọ̀kan tó bà mí lẹ́rù jùlọ nínú gbogbo àwọn ìjìyà tó wà lọ́wọ́ àwọn tíṣà yìí. Nígbà tí tíṣà bá pariwo mọ́ pé kó stoop down, ìyẹn ni pé o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí o fi ìka tó wà lẹ́gbẹ̀ẹ́ àtàǹpàkò lọ́wọ́ ọ̀tún kanlẹ̀, kí o ká ọwọ́ òsì rẹ sí ẹ̀yìn rẹ, kí o sì gbé ẹsẹ̀ òsì rẹ sókè. Ibi tó o máa wà nìyẹn títí dìgbà tí tíṣà yẹn bá rò pé o ti jìyà ẹ̀ṣẹ̀ rẹ tán. Bí ara ẹ bá yí bìrí tó ṣèṣì dá ẹsẹ̀ òsì rẹ tẹ́lẹ̀, òjò ẹgba yóò rọ̀ lé ọ lórí ni.
kí ìyẹn lè ta ọ́ jí láti padà sípò rẹ̀. Ìjìyà tó le tí kò ṣeé faradà fún mi ni. Láwọn ìgbà míì ó máa ń wá sọ́kàn mi pé bàbá mi yìí ò tiẹ̀ ro ìgbé ayé rere àti ìdùnnú fún mi gẹ́gẹ́ bí àwọn òbí àwọn ẹlẹgbẹ́ mi tá a jọ ń ṣeré sí tẹ́lẹ̀. Nígbà tí mo ròyìn ohun tó ṣẹlẹ̀ nílé ìwé lọ́jọ́ kan tí mo kọ́kọ́ lọ, níṣe ni ìyá àgbà ń ké tó ń rẹ̀ mí, ṣùgbọ́n kò jọ pé aburú tó bá mi yẹn jẹ́ nǹkan kan lójú ìyá mi. Ṣùgbọ́n bàbá mi ló sọ̀rọ̀ pẹ̀lú ohun ẹ̀kíkẹ̀ yẹn pé ohun tó dáa fún mi nìyẹn. Ó ní àwọn tíṣà akọ̀wé ìjọba àti àwọn ògbìfọ̀ tí òun rí yẹn ti rí ohun tí ojú tiẹ̀ náà ń rí yẹn sẹ́yìn kí wọ́n tó di èèyàn pàtàkì tí wọ́n jẹ́ lónìí. Bẹ́ẹ̀ ní agbègbè tiwa nínú ayé yìí nígbà náà, àwọn èèyàn ńlá ìlú ní pásítọ̀, kàtíkìsì, tíṣà, akọ̀wé ìjọba àtàwọn ògbìfọ̀. Kò sẹ́ni tí kì í bọ̀wọ̀ fún wọn. Aníyìkáyé ni wọ́n. Gbogbo èèyàn ló fẹ́ràn wọn. Èyí tó jẹ́ kókó jùlọ nínú èròǹgbà òbí tó bá jẹ́ kìrìsìtẹ́nì ní kí ọmọ rẹ̀ jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn wọ̀nyí lẹ́yìn tó bá ti kàwé tán. Èmi náà rò pé àwọn tíṣà àti akọ̀wé ìjọba yẹn wọ́n perégedé, mo sì fẹ́ dàbí wọn. Ṣùgbọ́n ọ̀nà tí bàbá mi ní wọ́n gbà kí wọ́n tó dé ipò tí wọ́n dé yẹn, èmi ò fẹ́ gbà o. Ohun tó gba gbogbo ọkàn tèmi nígbà náà ni kí wọ́n ṣàfi mí sílẹ̀ kí n máa ṣeré mi kiri títí yóò fi tẹ́ ọkàn mi lọ́rùn. Kí n sì wà níbi tí ẹgbà tíṣà tàbí pàṣọ́ìn tàbí ìyẹ́ yòówù kò fi ní dé ọ̀dọ̀ mi. Nígbà tí mo rí pé ìyá àgbà àti àwọn òbí mi kò fẹ́ gba tèmi rò lórí ọ̀rọ̀ yìí, mo bẹ̀rẹ̀ sí sá nílé ìwé. Nígbà yòówù tó bá ti ṣeé ṣe fún mi, Ọ̀ṣínà-Èkì tó ń gbé ilé wa ni mo máa ń bá lọ sóko. Yàtọ̀ sí pé mo máa ń sá nílé ìwé yìí, mo tún máa ń mọ̀ọ́mọ̀ sọ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Yorùbá mi nù. Ó lé ní 6 ìwé yìí tí bàbá mi rà fún mi. N kò torí ẹ̀ nílọsíwájú kan báyìí nídìí ẹ̀kọ́ tí mò ń kọ́. Nígbà tí bàbá mi rí pé àwọn ọjọ́ kan wà tí mo máa ń mọ̀ọ́mọ̀ pa ilé ìwé jẹ, ó fún ara rẹ̀ ní ọludé. Ó sì bẹ̀rẹ̀ sí kọ́ mi bí mo ṣe lè kà tí mo sì lè kọ èdè Yorùbá nílé. Láàárín ọ̀sẹ̀ kan, nígbà tí bàbá mi fi ń kọ́ mi yìí, mo ti parí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Yorùbá àkọ́kọ́. Mo dojúkọ ìkejì, mo sì rí pé ohun tó rọrùn ni. Inú bàbá mi dùn sí ohun tí mo ṣe yìí. Ó kí mi kú oríire pàápàá. Ó ṣẹ̀ṣẹ̀ wá ní kí n máa padà lọ sílé ìwé pẹ̀lú ọ̀rọ̀ àmóríyá. Nígbà tí mo padà dé ilé ìwé yìí, mo bẹ̀rẹ̀ sí ṣe dáadáa. Ọ̀pọ̀ ìgbà ló sì jẹ́ èmi ni mo máa ń wà nípò kíní ní kíláàsì mi. Àwọn tíṣà àti àwọn akẹ́kọ̀ọ́ àgbà tí wọ́n ran bàbá mi lọ láti ṣe ohun tó ṣe yìí fẹ́ràn ohun tó ṣẹlẹ̀ sí mi púpọ̀. Èmi náà kò jẹ ẹgba tàbí ìyà púpọ̀ mọ́. Mo bẹ̀rẹ̀ sí fẹ́ràn ilé ìwé, bẹ́ẹ̀ ni n kò sì sá mọ́. Bí nǹkan ṣe ń lọ, bàbá mi bẹ̀rẹ̀ apọn ńlá lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ mi yìí. Ó sì pinnu lọ́kàn ara ẹ̀ pé ẹ̀kọ́ ilé ìwé nìkan kò ní tó mi. Ó fẹ́ kí n máa kọ́ ẹ̀kọ́ nílé kó lè jẹ́ ní gbogbo ìgbà èmi ni mo máa jẹ́ ọmọ tó mọ̀wé jùlọ ní kíláàsì mi. Nítorí ẹ̀ ló ṣe gba ọ̀kan nínú àwọn ọmọléèwé àgbàlagbà. Ó ní kó máa wá kọ́ mi nílé. Olùkọ́ mi nílé yìí, Ṣóyébọ̀ Ṣótirẹ̀, olóyè ìlú àti lọ́ọ̀yà ní báyìí o. Ẹ̀ẹ̀mejì ló máa ń wá sílé wa láàrin ọ̀sẹ̀ láti wá ṣe iṣẹ́ yìí. N kò fẹ́ irú ètò yìí rárá. Ìyá àgbà àti ìyá mi náà kò fẹ́. Bẹ́ẹ̀ sì ni Ọ̀ṣínà-Èkì tá jọ ń lọ oko. N kò fẹ́ rárá nítorí ó dí àsìkò tí èmi àti àwọn ọmọdé tó kù fi ń ṣeré lálẹ́ lọ́wọ́ ní gbogbo ọjọ́ méjèèjì nínú ọ̀sẹ̀ yìí. Àti pé olóyè Ṣótirẹ̀ fúnra ẹ̀ máa ń nà mí. Bàbá mi fúnra ẹ̀ ló fún lẹ́gba yìí. Yàtọ̀ sí pé yóò sì fún lówó, ó tún máa ń fún lóúnjẹ. Kí bàbá mi tó kú, kí n sì tó lọ sí Abẹ́òkúta, ilé ìwé méjì ni mo lọ ní Ìkẹ́nnẹ́. St. Saviour's Anglican School ni mo ti bẹ̀rẹ̀. Lẹ́yìn tí mo sì ti lo ọdún 3 níbẹ̀, lábẹ́ àṣẹ bàbá mi, wọ́n taari mi sí Wesleyan School. Láwọn ilé ìwé yìí, tíṣà kan náà ló wà níbẹ̀ láti kọ́ bí kíláàsì 7. Kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Iye àwọn ọmọ tí wọ́n wà ní kíláàsì kọ̀ọ̀kan kò tó nǹkan. Kásà sọ pé àpapọ̀ gbogbo wa kò lè ju 60 sí 70 ọmọléèwé lọ. Kí iṣẹ́ yìí lè ṣeé ṣe fún un, ọgbọ́n kan wà táwọn tíṣà yìí máa ń dá. Ní àárọ̀ kùtù, àwọn àgbàlagbà ọmọléèwé ni tíṣà yìí yóò kọ́kọ́ máa kọ́ níwèé.
ìyẹn àwọn tí wọ́n wà ní kíláàsì kẹrin, ìkarùn-ún àti nígbà míì kíláàsì kẹta. Bó bá wá di ọ̀sán, àwọn ọmọ iléèwé àgbà yìí yóò lọ ran àwọn tíṣà lọ́wọ́ láti máa bá wọn kọ́ àwa ọmọ tí a wà ní kíláàsì kékeré àti àwọn ọmọ ọwọ́. Àwọn ọmọ iléèwé àgbàlagbà yìí ní tèmi wọ́n burúkú. Wọn kò gbà wọ́n láàyè láti máa lo ẹgba o, ṣùgbọ́n ó dàbí pé wọ́n ní láńsẹ̀ǹsì láti fún ọ ní ìfọ́tí tàbí kí wọ́n gbà ọ ní ìkó látàrí tí kinní kan ò sì ní ṣe. Bí o bá sì sunkún, tíṣà fúnra rẹ̀ yóò ya ẹgba lù ọ́ ni láì ní béèrè ẹni tó ṣe àṣìṣe tàbí ẹni tó ṣe dáadáa. Nǹkan kan tí n kò lè gbàgbé nínú àwọn ohun tó ṣẹlẹ̀ sí mi níbẹ̀rẹ̀ iléèwé mi ni pé lásìkò tí tíṣà bá fi ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ àgbà yìí níwèé, ohun tí wọ́n rò pé kí àwa ọmọ iléèwé kékeré máa ṣe ni láti máa kọ́ àkọ́sórí ká sì máa kà á jáde sí gbangba kó lè dá tíṣà lójú pé lóòótọ́ là ń ṣe kinní náà. Nígbà púpọ̀, ọmọ tí wọ́n bá rí i pé ó mọ̀wé dáadáa jù lánàá ni wọn yóò gbé iṣẹ́ àkóso kíláàsì fún lónìí. Nígbà tó sì jẹ́ ọ̀pọ̀ ìgbà èmi ni mo máa ń ṣe dáadáa jù ní kíláàsì mi, èmi ni iṣẹ́ yìí máa ń bọ́ sórí ẹ̀. Ní irú àsìkò bẹ́ẹ̀, níṣe ni mo máa ń rò pé ọ̀dọ̀ mi láyé pin sí. N ó dúró níwájú àwọn ọmọ kíláàsì, n ó pariwo mọ́ wọn, ṣé ẹ ti ń ṣe lọ? Àwọn náà yóò dáhùn, a ti ń ṣe lọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó jẹ́ yàrá ńlá kan gbayawu ní ilé ìwé yìí, tó sì jẹ́ gbogbo kíláàsì kéékèèké yìí ló ń pariwo báyìí lẹ́ẹ̀kan náà. Tí mo bá bojú wẹ̀yìn wò báyìí, ìyanu ló máa ń jẹ́ fún mi pé àwọn ọmọ ilé ìwé yìí tí ẹ̀ mọ ohun tí wọ́n ń kọ́ wọn rárá. Àfikún fún ẹ̀tì ẹ̀tún ni pé nígbà tí mo dàgbà, tí mo wá pàdé nínú àwọn tíṣà yìí, àìkún ojú òṣùwọ̀n tí wọ́n pàápàá nígbà náà jọ mí lójú. Ọ̀kan nínú wọn wà tó jẹ́ òun náà kò gbóyìnbó rárá. Àgbọ́yanu ibẹ̀ jùlọ sì ni pé bí ètò ẹ̀kọ́ náà ṣe mẹ́hẹ̀ tó nígbà náà, síbẹ̀ ó mú èsì tó dára jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ mi nílé ìwé nígbà náà ni wọ́n di ipò pàtàkì mú lóríṣiríṣi àwọn ilé iṣẹ́ lórílẹ̀‐èdè yìí báyìí. Gẹ́gẹ́ bí ọmọdé, mo fẹ́ràn ìjàkadì, eré ìdárayá tó sì gbajúmọ̀ jùlọ ní Ìkẹ́nnẹ́ nìyẹn. Bàbá mi náà sì máa ń tì mí kí n ṣe, bẹ́ẹ̀ ni yóò sì máa yìn mí tí mo bá dá akojú mi mọ́lẹ̀. Nínú àwọn ẹlẹgbẹ́ mi, ọ̀kan nínú àwọn àgbà oníjàkadì ni mí. Bàbá mi máa ń kìlọ̀ fún mi ṣá o pé n kò gbọdọ̀ jà, ṣùgbọ́n tó bá ti jẹ́ èmi àti àwọn ẹlẹgbẹ́ mi ni, bàbá mi gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àwọn bàbá mi ní Ìkẹ́nnẹ́ kórìíra kí n jáwọ́ tàbí kí n sá sẹ́yìn. Gẹ́gẹ́ bí nǹkan iyì fún ẹbí wa, ohun tí mo gbọ́dọ̀ ṣe ni kí n ja ìjà náà títí tí wọ́n fi máa rẹ́yìn olùkojú mi yìí, tàbí títọ̀hún yóò fi nà mí débi pé n kò ní lè yí padà tàbí kí n dìde rìn. Lórí eléyìí, ibì kan náà ni bàbá mi àti ìyá àgbà kọrí sí. Ìyá mi ti sọ fún mi pé òun kò fẹ́ràn kinní ọ̀hún rárá. Lọ́jọ́ kan, mo kó sínú ìjà kan tó jẹ́ níbẹ̀rẹ̀ níṣẹ́ ló dàbí ohun tó ṣòro ṣe. Ẹlẹgbẹ́ mi kan báyìí ti lọ sékòó, ó sì ti lò bí oṣù 6 níbẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ kan kó tó padà sí Ìkẹ́nnẹ́. Ìgbàgbọ́ wa ní Ìkẹ́nnẹ́ nígbà náà ni pé àwọn ọmọ Èkó mọ ìjàkadì ìjà ju àwọn ọmọ Ìjẹ̀bú lọ. Nítorí bẹ́ẹ̀, bí ẹnìkan bá ti lọ sí Èkó tó dé tó ní òun ti kọ́ ìjàkadì lọ́hùn, gbogbo àwọn ẹlẹgbẹ́ tó kù ni yóò máa sá fún, kó má wàá di pé yóò já ìràwọ̀ ẹni tó bá kojú ẹ̀ nílé. Ó ní ọ̀rẹ́ wa yìí bá dé o, ó sì ní òun ti mọ gídígbò dojú àmì. Gbogbo wa ló ń pè pé ká wá kojú òun níjàkadì, ṣùgbọ́n gbogbo wa náà là ń sá fún. Ló bá bẹ̀rẹ̀ sí gbéraga tá a wí, ló bá na gbogbo wa níkọ̀ọ̀kan. Àwa náà bẹ̀rẹ̀ sí sá fún. Bí mo ṣe ń gbìyànjú láti sá lọ ní tèmi lọ́jọ́ kan, bí mo ṣe rí bàbá mi lọ́ọ̀kan nìyẹn. Ó di dandan fún mi pé mo gbọ́dọ̀ dúró, ni mo bá kúkú dúró. Mo rí bàbá mi tó gọ sẹ́yìn igi kan. Mo mú akojú mi yìí pàpà kókó, mo dá a mọ́lẹ̀. Lẹ́ẹ̀kejì mo tún dá a, lẹ́ẹ̀kẹta mo tún dá a. Gẹ́gẹ́ bí òfin ìjàkadì sì rèé, bí mo bá ti dá a lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀, mo ti di ọ̀gá rẹ̀ nìyẹn. Ní gbogbo èèyàn bá pariwo mi, àwọn tó kù náà sáré dìde, wọ́n ní kó wá bá àwọn jà, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀. N kò rí bàbá mi mọ́ títí tí mo fi padà délé. Inú ẹ̀ dùn sí bí mo ṣe ṣe yẹn, ó sì sọ bẹ́ẹ̀ fún mi. Nítorí pé àwọn bàbá mi àti ìyá àgbà ń wú mi lórí yìí, èmi náà wá di ọmọ tó le, tí kì í bẹ̀rù, tó sì lágídí. Òkìkí mi sì kàn bẹ́ẹ̀ kárí Ìkẹ́nnẹ́. Kò sí ẹnikẹ́ni
tí n kò lè dúró níwájú ẹ̀ kódà kí tọ̀hún jù mí lọ. Tí a bá ti yọwọ́ ìdárayá bẹ́ẹ̀ yẹn, bàbá mi kọ̀ fún mi pé n kò gbọdọ̀ dá sí ohunkóhun ju ẹ̀kọ́ ìwé mi lọ. Ó dúró lórí ẹ̀, bẹ́ẹ̀ náà ló sì máa ń sọ léraléra fún mi nígbà tí ọ̀rọ̀ bá ti kàn án pé èèyàn pàtàkì lòun fẹ́ kí n jẹ́ láàrin àwùjọ ọ̀làjú tuntun tó dé. Nítorí èyí, ó pinnu láti fún mi ní ẹ̀kọ́ ìwé tó yanrantí. Bí mo bá ti parí ẹ̀kọ́ mi ní Ìkẹ́nnẹ́, ó ní òun yóò tún rán mi lọ sí ilé ìwé gíga l'Ékòó kí n lè di akọ̀wé ìjọba pàtàkì l'Ékòó níbẹ̀. Ó ti ní kò sí ohun tí yóò jẹ́ kí n ṣe iṣẹ́ àgbẹ̀ tàbí iṣẹ́ gẹdú láyé yìí. Pẹ̀lú ẹ̀ náà, tó bá ti di àsìkò ọlúdé wa, mo máa ń fẹ́ bá bàbá mi lọ sóko. Ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn oko yìí wà, ọ̀tọ̀ náà sì ni ọ̀nà tó já síbẹ̀ láti Ìkẹ́nnẹ́. Ó sì ní ìdí tó fa èyí gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ nígbà tó yá. Àgbẹ̀ ńlá ni bàbá mi, ọ̀kan nínú àwọn tó lóko tó tóbi jù ní Ìkẹ́nnẹ́. Ṣùgbọ́n ó níwọ̀nba ohun tí ẹnìkan péré lè lò nínú ilẹ̀ tó bá jẹ́ ti mọ̀lẹ́bí lágbègbè kan, àti pé oko ríro ní ètò iṣẹ́ àgbẹ̀. Oko ríro ní ètò iṣẹ́ àgbẹ̀ ìgbà náà títí di àsìkò yìí pàápàá. Wọn kì í lè dúró sójú kan àfi kí wọ́n máa ti ibì kan dé ibì kan. Níbẹ̀rẹ̀, bí ọ̀nà oko kan kò bá jìn ju bí máìlì kan lọ, bí èmi náà sì ti ń dàgbà sí tí mò ń lágbára sí, tí inú rẹ̀ bá dùn, yóò mú mi lọ. Bó bá mú mi lọ náà, yóò fi dandan lé pé inú ahéré ni kí n jókòó, kí n máa kún wọn lọ́wọ́ láti wá oúnjẹ tí wọ́n máa jẹ lọ́sàn-án. Bàbá mi kò lọ sóko kó sùn sọ́hùn rí, ṣùgbọ́n ó lè lọ sí ibi iṣẹ́ gẹdú rẹ̀ láti ọjọ́ Ajé kó jẹ́ ọjọ́ àbámẹ́ta ni yóò tó padà dé. Ẹ̀ẹ̀kan ló mú mi lọ síbẹ̀ rí nígbà tí mo rán tó mọ́, tí ìyá àgbà náà sì dá sí. Nígbà tí mo wà níbi ọmọ ọdún 6 tàbí 7, ọ̀kan nínú àwọn àbúrò bàbá mi ló gbé mi padà wálé nígbà tí mo ṣe ọjọ́ 2 péré níbẹ̀. Àwọn kòkòrò àti ejò ti pọ̀jù níbẹ̀. Ayé inú oko gẹdú yẹn kò bára mu débi pé n kò tilẹ̀ fẹ́ tún rí irú ìrírí bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n mo fẹ́ kí n máa roko nígbà gbogbo. Ó kàn jẹ́ pé n kò ní ọkọ́ tàbí àdá tèmi tó jẹ́ irinṣẹ́ méjì tí wọ́n ń lò fún oko ríro nígbà náà. Bó tilẹ̀ jẹ́ pé mo bẹ bàbá mi kó rọ tèmi fún mi. Bí ọdún 2 kó tó di pé ó kú yẹn, ìyá àgbà bá mi bẹ̀ ẹ́ kó rọ àdá nìkan fún mi. Inú mi dùn gan sí ohun ìní tí mo ṣẹ̀ṣẹ̀ níyìí o. Oko tí mo lọ pẹ̀lú bàbá mi lẹ́yìn yẹn, mo ní kó jẹ́ kí n ràn án lọ́wọ́ pẹ̀lú irinṣẹ́ mi tuntun. Ó gbà fún mi bẹ́ẹ̀ ló jẹ́ fún ìgbà àkọ́kọ́ láyé mi. Mo bẹ̀rẹ̀ mọ́lẹ̀ bí àwọn àgbẹ̀ ṣe máa ń ṣe nígbà náà. Àsìkò akọ àti ìdùnnú kan ló jẹ́ fún mi. Ìlọsíwájú àwa ọmọ Yorùbá, ká tún padà sáyé tó yẹ ọmọ Odùduwà, ká tún lè rówó náà, iṣẹ́ pọ̀ lóde, ká yéye o, ká má má dínkù. Ó dọwọ́ rẹ o.